Ẹ̀yin èèyàn lé gist tèní, ó dùn mọ́ mi, inú mi dùn, ayọ̀ mi kún, Olúwa ṣeun. Kábíyèsí ní inú àwọn dùn o láti wà pẹ̀lú Queen Naomi àti láti fẹ́ mú Queen Naomi padà wá sínú palace. Wọ́n ní this is the greatest things tó jẹ́ pé ó jẹ́ nǹkan ìdùnnú fún àwọn nínú ọdún yìí. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ mi, ẹ̀yin èèyàn lé, ṣé àlàáfíà ni ẹ wà? Ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Gbogbo lé ń kọ́ o, ṣé àlàáfíà ni a bá yín? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn wa, tẹ́ ẹ bá ti subscribe, ẹ subscribe so that tá bá post any gist, ẹ máa rí. Ọ̀fẹ́ ni. Kò sí nǹkan kan tó máa ná yín ju kẹ́ tẹ subscribe button, ó tán. Ẹ̀yin tẹ́ dẹ̀ ti subscribe, òkè òkè lọ́lá yín á máa lọ. Àtẹ̀yin tẹ́ ti subscribe o, ọlá yín ò ní lọ sísàlẹ̀ láéláé. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Kábíyèsí wọ́n fi tayọ̀tayọ̀, wọ́n fi dunnú lórí ọ̀rọ̀ Queen Naomi pé wọ́n ń padà bọ̀ wá sí palace. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ go into today's gist. Ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ kí ìwà àwọn obìnrin tó wà nínú palace, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò fẹ́ kí Queen Naomi padà wá sínú palace o. Ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ kó wá sí ìmúṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ kí wọ́n padà sí ọ̀dọ̀ Queen Naomi. Ọ̀pọ̀lọpọ̀ ni ò fẹ́ kí inú kábíyèsí dùn. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ kí wọ́n jókòó ti àwọn olórí yìí kí wọ́n máa ronú. Ẹ gbọ́ nígbà kan tí wọ́n ní pé wọ́n ní high blood pressure. Ìrònú ni. Téèyàn bá ń ronú, kò sígbà tí ò ní ní high blood pressure. Ẹ̀yin èèyàn lé, kí ló dé tí kábíyèsí fi fẹ́ jẹ́ kí Queen Naomi padà wá sínú palace? Kí ni ìdí gangan náà? Ṣé ẹ rí comment section yẹn ó open fún yín? Ẹ comment. Nǹkan tẹ́yin bá feel pé kábíyèsí fẹ́ kí Queen Naomi padà wá sínú palace, ẹ kọ sórí comment section. Ṣùgbọ́n èmi á sọ àwọn nǹkan tẹ́mi feel, màá sọ fún yín. Látìgbà tí kábíyèsí ti ń fẹ́ ìyàwó, ẹ mọye ìyàwó tí kábíyèsí ti fẹ́, ìyàwó 5. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í kà. Wọ́n fẹ́ Mariam, ọmọ Ìgbìrà. Wọ́n fẹ́, lẹ́yìn Mariam, wọ́n fẹ́ Dr. Elizabeth, beautiful Dr. Elizabeth. Lẹ́yìn Dr. Elizabeth, wọ́n fẹ́ Tèmítọ́pẹ́ kó Tóbi. Lẹ́yìn Tóbi, wọ́n fẹ́ Ashley. Lẹ́yìn Ashley, wọ́n fẹ́ Rónkẹ́. Bí ìmọ̀ bóyá Rónkẹ́ náà fẹ́ kán tó fẹ́ Ashley. Then lẹ́yìn Rónkẹ́, wọ́n fẹ́ Tèmítọ́pẹ́. Wọ́n fẹ́ àwọn 5. Nígbà tán fẹ́ wọn tán, kí ló ṣẹlẹ̀? Ó take kábíyèsí ní 9 months kó tó di pé wọ́n go after Queen Naomi. Kí ni ìdí tí kábíyèsí fi go after Queen Naomi? Ìdí náà pọ̀, kò tiẹ̀ ṣe é sọ tán. Mi ì lè sọ tán, is uncountable ni. Kí ni kábíyèsí ò ní go after Queen Naomi? Ó pọ̀. Ìdí alákọ̀ọ́kọ́ èyí tó ṣe pàtàkì jùlọ ni pé ẹ mọ̀ pé àrẹ̀mọ ó wà láàrin kábíyèsí àti Queen Naomi. Látìgbà tó ti fẹ́ àwọn olórí fún bí ọdún kan, kò mà sí nǹkan tó lóyún tó bímọ nù wọn. Wọ́n kàn wà nínú pálásì kábíyèsí máa ní. Kábíyèsí á wá máa ronú wípé ọmọ àwọn ọkùnrin àrẹ̀mọ ó mà wá ń tà. Àwọn olórí jókòó sínú pálásì. Wọ́n ń jẹun sáwọn lọ́rùn, wọ́n ń jọkà. Ọmọ àwọn dẹ̀ wà níta. Ọmọ tó yẹ kán máa bọlá fún, kán máa buyì fún nínú pálásì ó wà níta. Ẹ wá ní kán má go after Queen Naomi. Ìdí alákọ̀ọ́kọ́ nìyẹn o. Ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé Queen Naomi ní ẹ̀mí Ọlọ́run. Tẹ́ bá mọ̀ bí Queen Naomi ṣe máa ń gbàdúrà fún kábíyèsí, tó bá ṣe ẹ̀yin náà ní ọkùnrin, ẹ máa wá wọn lọ.
Queen Naomi ń gbàdúrà, wọ́n ń gbàdúrà nínú ewu, wọ́n ní ká máa gbàdúrà. Bí ò séwu, wọ́n ní ká máa gbàdúrà. Onígbàgbọ́ ní pé ká gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Bí Queen Naomi ṣe máa ń gbàdúrà nìyẹn, láì sinmi àti láì ṣàárẹ̀. Ìdí ẹlẹ́ẹ̀kẹta tí Kábíyèsí fi ń wá Queen Naomi kiri, òun ni wípé Queen Naomi ní respect. Wọ́n tẹríba. Ṣé ẹ ti rí ibi tí Queen Naomi ti ń kí Kábíyèsí rí? Wọ́n máa ń fi orí balẹ̀ fún Kábíyèsí ni. Ṣé àwọn olórí tó yẹ pé wọ́n kó sínú palace tó yẹ pé wọ́n ti ẹ̀ ń kí Kábíyèsí mọ́? The only person tí mo tún rí tó kí Kábíyèsí lẹ́nu ìgbà tó ń ṣe ọlọ́jọ́, ó ní olórí Tèmítọ́pẹ́. Òun náà forí balẹ̀ fún Kábíyèsí. Gbogbo nǹkan tí Kábíyèsí ń wá lára obìnrin ló wà lára Queen Naomi. Tí olórí Tèmítọ́pẹ́ tó fi orí balẹ̀ fún Kábíyèsí bí Queen Naomi ṣe máa ń fi orí balẹ̀ fún Kábíyèsí. Queen Naomi tún máa ń fún wọn ní oúnjẹ gidi. Tí ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni bí ó ṣe máa tọ́. Wọ́n ń ṣe oúnjẹ gidi tó yẹ pé Kábíyèsí gan wọ́n máa miss oúnjẹ Queen Naomi. Wọ́n ń tọ́jú wọn lásìkò. Bí mo ṣe gbọ́ gan allegedly o, wọ́n ní tí Kábíyèsí bá jáde, tí wọ́n bá dé, Queen Naomi ṣe máa make sure pé wọ́n jẹun kán tó lọ sùn. Wọ́n ní tí Kábíyèsí bá dé báyìí, wọ́n ní Queen Naomi àti sóúnjẹ fún wọn. Wọ́n náà máa jẹ oúnjẹ wọn kán tó sùn. Ẹ mọ̀ pé ìyàwó alálùbáríkà nìyẹn, ìyàwó tó jẹ́ pé ó ń sóúnjẹ sílẹ̀ fọ́kọ ẹ̀. Tó bá ṣe obìnrin mi á ní bó ti jáde láti jẹun ó jàre. Irọ́ o. Kábíyèsí máa jẹun. Queen Naomi máa make sure pé ọkàn wọn balẹ̀. Queen Naomi ò ń fún wọn problem. Gbogbo ètí Mariam ń ṣe àti olórí Rónkẹ́ tó máa bá Kábíyèsí jà àti Ashley. Queen Naomi ò ń ṣe. Wọ́n ń bá Kábíyèsí jà. Wọ́n ń bá wọn pariwo. Wọ́n fi wọ́n lọ́kàn balẹ̀. So that wọ́n á lè rule àwọn ará ìlú Ilé Ifẹ̀ àti àwọn ọmọ Odùduwà. Ẹ wo ìgbà tí Queen Naomi wà nù palace yẹn. Ó tu Kábíyèsí lára. Àsìkò wọn ó tu Kábíyèsí lára. Ẹ rí bí Kábíyèsí ṣe handsome gbà yẹn. Kò sí stress kankan ní ojú Kábíyèsí. Looking younger and handsome king ni. Ṣùgbọ́n gbà tán ti lọ kó àwọn olórí, àwọn old olórí wọnú palace. Wàhálà ti dé. Kábíyèsí wá dẹni tó ní high blood pressure. Ẹ̀yin èèyàn lé. Ẹ wá ní kí Kábíyèsí má lọ wá ìyàwó wọn, kán má lọ pè ìyàwó wọn padà wá. Tí má ní kí n máa kà lọ àní sùn ó ti pọ̀ jù. So ẹ jẹ́ kí n rọra stop ńbẹ̀ yẹn. Ṣó ti yé yín? Tá bá fẹ́ kí n mú part 2 ẹ̀ wá mo lè mú wá. Ṣùgbọ́n ẹ̀yin náà ẹ comment. Kí nìdí tí Kábíyèsí tó fi ń wá Queen Naomi ipe kan padà wá sínú palace? Ẹ lọ sí comment section, ẹ sọ ti yín síbẹ̀. Ṣó ti yé yín? Ẹ sọ síbẹ̀. Ká jọ gbé yẹ̀wò síra wọn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Gbogbo etí tó ń gbọ́ mi, òkè òkè lọ́lá yín á máa lọ. I love you guys. I love you all. Thank you for your support. Love you. Share this video. Like and subscribe. God bless you all.